Mo kí ọmọdé, mo kí alàgbà, mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí gbogbo wa kú ojúmọ́ níbikíbi tá a bá wà. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́. Ṣé àlàáfíà ni gbogbo wa? Ẹ jọ̀ọ́, tẹ́ bá ń gbọ́ àwọn program mi, ẹ bá mi subscribe sórí YouTube channel Oma TV, that is OMA TV. Tẹ́ bá dórí YouTube channel, ẹ lè bá mi scroll down. Ẹ máa rí mo wọ t-shirt bí orange báyìí pẹ̀lú modefila. Ẹ subscribe sórí X mi, Oma TV náà ló ń jẹ́ lórí X. Bá mi subscribe. Lórí TikTok mi náà, Oma TV ló ń jẹ́ lórí TikTok. Ẹ bá mi subscribe. Gbogbo wa pátápátá, ní ṣubú dànù. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ó bá wà níbí lénìí tẹ́ ń gbọ́ mi. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Ẹ rí pé gbogbo nǹkan tí mo máa ń sọ lórí ọ̀rọ̀ kí ilẹ̀ Yorùbá má bàjẹ́ ni. Lórí ọ̀rọ̀ kí Yorùbá má bàjẹ́ ni. Torí àwọn nǹkan wọ́n text mi ní àwọn kankan. Wọ́n sọ nípa wọ́n ní mi kì í sọ̀rọ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Òde Ọ̀yọ́, Ilé Ifẹ̀, something like that. Èmi máa fi answer kan sí gbogbo ẹ̀. Ọmọ àlè ló máa ń fọwọ́ sí júwe ilé bàbá ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ṣé rí ní nǹkan kí ni mo fẹ́ sọ nípa ẹ̀ ni wípé ṣé rí àwọn tó ń sọ nípa ẹ̀ yẹn, ẹ jẹ́ ká máa sọ nípa ẹ̀. Ẹlòmíì nǹkan tó kọjú síbi ẹ̀yìn ló kọ sẹ́lòmíì, bẹ́ẹ̀ lọ̀rọ̀ ilé ayé. Ṣùgbọ́n nǹkan tí àwa gbé dání ni pé kílẹ̀ Yorùbá má bàjẹ́. Bí Ọlọ́run ṣe rán oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bí Olódùmarè ṣe rán oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kí ilẹ̀ Yorùbá kó má bàjẹ́, kó ní lọ síwájú ni àwa gbé dání. Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó bàjẹ́. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé ó dùn mọ́ wa nú, kò dùn mọ́ wa nú. But àwọn nǹkan tí ń sọ nípa ẹ̀, ẹ jẹ́ káwọn yẹn náà máa sọ nǹkan tẹ́ ẹ bá rí sí. Mo ti sọ díẹ̀ nípa ẹ̀. Nítorí ká bá ní ká wo àwa Yorùbá lénìí. Mo máa ń tún sọ, mo dẹ̀ máa ń sọ pé nínú gbogbo ìran pátápátá, ìran Yorùbá ló jẹ́ wípé ní ìlú tí mo ti ń ṣe ìwádìí tó jẹ́ pé òpó kan ṣoṣo ló ṣowárò. Ẹ bá wo àwọn òyìnbó, tẹ́ bá lọ ṣe ìwádìí wọn, ẹlòmíì máa wá láti kinní kan, ẹlòmíì wá láti kinní kan, ẹ̀yà ibì kan, wọ́n yàtọ̀, European náà ń pera wọn, but wọ́n tún yàtọ̀ síra wọn. Tẹ́ bá dẹ̀ wá dé ìlú wọn, ìtàn wọn tún yàtọ̀. Ṣùgbọ́n àwa Yorùbá kò sí bá a ṣe fẹ́ ṣe tó. Tá a bá lọ ọmọ Ọ̀yọ́ ni mí, ọmọ Abẹ́òkúta ni mí, ọmọ Ìbàdàn ni mí, ọmọ Èkìtì ni mí. Ìlú yòówù kó bá lè jẹ́ nílẹ̀ Yorùbá, tá bá máa sọ ìtàn ìlú ẹ̀ pátápátá, ó sì máa padà sí orírun ni. Nǹkan tó wá ń fi yé wa ni wípé ibì kan náà ni gbogbo wa ti ṣẹ̀ wá. Nǹkan tó dẹ̀ yẹ kó jẹ wá lógún ni pé bí ilẹ̀ wa yẹn ò ṣe ní dàrú, bí ò ṣe ní bàjẹ́. Nǹkan táwa gbé dání nìyẹn. Bí ìran wa ò ṣe ní parun, tí ò ní sí pé ní ọjọ́ iwájú, àwa ọmọ Yorùbá orúkọ wa ò ní sí ń bẹ̀ mọ́, làwa ń sáré káàkiri ní tiwa. Torí tẹ́ bá máa wòye àwa Yorùbá ń sìn, orúkọ ti ń failed. Àwọn èèyàn orúkọ tó ń sọ àwọn ọmọ wọn. Bọ́n sọ orúkọ Àràbù, wọ́n á sọ orúkọ Júù. Ìyẹn làwa ń sọ fáwọn èèyàn wa pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí àwọn tá à ń sọ ọmọ wa lórúkọ wọn, wọn ò rí wa rí, wọn ò mọ̀ wá rí, wọn ò dẹ̀ fẹ́ rí wa. Ṣùgbọ́n ìtàn tí wọ́n wá gbé bá wa, èmi àti ìwọ ní ilẹ̀ wa làwa ń tẹ̀lé tí ò dẹ̀ sẹ́rìí ń bẹ̀. Ó kọ sínú ìwé ni, kò dẹ̀ sẹ́rìí ń bẹ̀. Torí ẹnìkan pè mí nígbà tó bá mi sọ̀rọ̀, ó ní mo sọ pé kò sẹ́rìí ń bẹ̀. Ṣé tí wọ́n bá lọ sí Jerusalem, ṣèbí wọ́n rí ibi tí wọ́n ṣe gbá kan ṣá. Ẹ̀rí wo ló wà ń bẹ̀? Kò ṣojú wa. Àwa náà nírú ẹ̀ tó bá lọ sí Ilé Ifẹ̀, Ọ̀pá Ọ̀rànmíyàn, Ọ̀ṣun Òṣogbo, gbogbo ẹ̀ wà ń bẹ̀. Kò sí Ọlọ́run, kò sẹ́ni tẹ́lẹ̀dùmarè ò ṣe fún, àfẹni tó bá ní tòun ò tó nìkan. Gbogbo nǹkan tí àwa lọ ń fowó wò yẹn tá à ń pè níṣẹ́ ìyanu yẹn ló wà lọ́dọ̀ wa bí tiwa òjò wa lójú làwa ń sọ. Ta ló ṣojú ẹ̀? Gbogbo ìtàn tá à ń sọ nílẹ̀ Yorùbá, àwọn tó ṣojú wọn ti lọ. So nǹkan táwa ní kalẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ làwa náà ń fi wọ̀n. Òun náà ni àwọn Júù fi wọ̀n, òun náà làwọn ọmọ Àràbù fi wọ̀n. So kí wá ló yàtọ̀ nínú tiwọn àti tiwa? Kí ló wá dé tó jẹ́ pé tiwọn la máa gbé karí, tá máa bá tiwulẹ̀ wa jẹ́? Kí ló dé tó jẹ́ pé àwa Yorùbá gbogbo nǹkan tá máa ń rò síra wa ni pé nǹkan burúkú la máa ń ṣe?
torí tí Yorùbá bá máa sọ̀rọ̀ ara wa ń sìn àwa Yorùbá ń ṣèyàn àwa Yorùbá la burú jù lágbàáyé. Yorùbá jẹ́ ẹ̀yà tó jẹ́ wípé ní àgbáyé Yorùbá ló ní àánú jù lágbàáyé tí mo ṣe ń rí. Àwọn kan sọ pé Yorùbá máa ń dalẹ̀ ara wọn. Ìwọ tó o bá ti rìn kọjá, even tó o bá rìn kọjá Nàìjíríà àbí tó o bá rìn kọjá Yorùbá, ṣe ìwádìí ẹ̀ dáadáa nípa ìran Yorùbá. Àwa la ní àṣà tó unique jù lágbàáyé. Torí mo máa ń gbọ́ tẹ́lẹ̀ mi bá ní Yorùbá máa ń dalẹ̀ ara wọn, Yorùbá máa ń ṣe kíní kan. Kò sí ìlú tí ṣe ò sí. Àwọn òyìnbó tá ń tẹ̀lé bí náà wọ́n ń dalẹ̀ ara wọn. Àwọn òyìnbó, ìdí tí ìlú wọn fi ń tò ní pé àwọn òṣùwọ̀n kọrí síbì kan náà. Ṣé l'Amẹ́ríkà táwa ń gbé ń bí, ṣé nǹkan tí Democrat ń ṣe ni Republican ṣe ni? Ohun kan náà kọ́. Ṣé wọ́n rẹni tó dìbò fún Democrat lánàá tó lọ dìbò fún Republican? Ó wà ń bẹ̀, kò sí ìlú tí ṣe ò sí. Nǹkan tí ẹ̀dá kan bá ṣe sí ẹ, ìyẹn ò kó gbogbo ìlú yẹn pọ̀. Àyàfi tí àwọn ìlú yẹn bá continue nǹkan tán ń ṣe. Ìdí tó fi fà wá àti Fúlàní lè ní nǹkan ní Fúlàní ti délẹ̀ Yorùbá, tá fi sọ pé Fúlàní ò dáa ni wípé ká ní pé ìkọ̀ọ̀kan nínú wọn ló ń ṣe é ní ìbáda, ṣùgbọ́n wọ́n ti wà tán pọ̀ ló jẹ́ ká rí ẹ̀yà yẹn bí ẹ̀yà wèrè. Àwa Yorùbá láàánú gan ni. Yorùbá ló máa fọmọ tí ẹlẹ́tọ̀ máa gbọ́mọ ọlọ́mọ pọ̀n. Yorùbá ló jẹ́ pé àlejò máa dé ẹ̀yẹn máa dé lálejò, á forí ibùsùn lẹ̀, á ní ká àlejò yẹn lọ sùn. Ìlú wo náà ti ń ṣerú ẹ̀? Ilẹ̀ Yorùbá ló máa jẹ́ pé wàá délé ní ibikíbi tó bá ti wá, o máa ralẹ̀, o máa kọ́lé. Tí Nàìjíríà fi ń jẹ́ Nàìjíríà lénìí, ìran Yorùbá ló jẹ́ kó sì máa jẹ́ bẹ́ẹ̀. Ẹ wo bí gbogbo àwọn èèyàn máa ń sá káàkiri wá. Àwọn Spanish tó wà níbí tán bá wá sí ìlú yìí, wọ́n lè tó 3 4 kan kóra wọn jọ. Tán bá ṣe díẹ̀, wọ́n á tún lọ ra lé mi. Lóòótọ́ ló máa ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ kọ́ ẹ mọ̀ wípé àṣà wa àti àwọn Spanish yàtọ̀. Ìran Spanish burú jù wá lọ. Mélòó la ń para wa nílẹ̀ Yorùbá? Yorùbá mélòó ló máa di cartel? Tá ní pé òun fẹ́ máa tajà cocaine tó dẹ̀ máa bẹ̀ sí ń pa ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ní Mexico, ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ní kinní kan. Àwọn yẹn dájú jù wá lọ. Tiwa ìwọ̀nba ní nǹkan tí Yorùbá lè fi wé mọ́ ni tó jẹ́ pé a dẹ̀ lè ṣe àtúnṣe lé lórí. Tọ́mọ ìyá ẹ̀ bá ṣe nǹkan burúkú sí ẹ̀yin ẹ̀rùn mí ní pé Yorùbá burú ni àwọn. Àbí ọ̀rẹ́ ẹ̀ ṣe nǹkan burúkú tí ò dá sí ẹ, ìyẹn ò ní pé gbogbo Yorùbá burú. Ṣùgbọ́n bí àwa yẹn wá ṣe ń sọ ní pé Yorùbá kinní kan, lóòótọ́ Yorùbá jẹ́ ẹ̀yà tí ò kí ń gbàgbé nǹkan. Nǹkan tí ìlú wa dẹ̀ lè fi tòrò nìyẹn. Ò bá jẹ́ ọlọ́lá nílẹ̀ Yorùbá, tó o bá ṣe nǹkan, bí ọmọ ẹ bá ṣe nǹkan, wọ́n máa fi bí ẹ́. Nǹkan tó wà nílẹ̀ Yorùbá nìyẹn. Tó o bá ṣe nǹkan lẹ́ni bí ẹnìkan bá ń sìn, bí ọjọ́ ọmọ bá ń sìn, bóyá ó ti pa èèyàn rí ni, tí bàbá ẹ̀ bá fẹ́, ọmọ ẹ̀ bá fẹ́ jọba, wọ́n á sì rántí, torí kí ìlú wa lè tòrò dáadáa fi ń ṣe bẹ́ẹ̀, torí a kì í ṣẹlú ẹnìkan kan. Ìran wa, nǹkan tó fi máa wù pé àwa Yorùbá ìkan náà ni wá nìyẹn. Bó ṣe ń ṣẹlẹ̀ ní Èkó ló ń ṣẹlẹ̀ ní gbogbo ibi. Àwa ò kì í tẹ̀lẹ́nu. Ìdí tí Yorùbá fi di pé nǹkan tó dà lẹ́ni tá fi ń tẹ̀lẹ́nu ni wípé àwọn politician tán fi wá síbẹ̀. Ṣùgbọ́n tá a bá fi àṣà wa lẹ̀ bó ṣe rí, ẹrú ò lè jọba nílẹ̀ Yorùbá torí wọ́n á pa ìtàn fún. Gbogbo àtàbà sọ pé ìran Yorùbá, torí mo máa ń wẹ̀ lómi, ìran Yorùbá, àwa láburú jù máa wà wẹ̀ lómi, máa kàn máa rẹ́rìn ni. Ibo ló rìn dé? Ní Mexico torí cocaine lásán, pé ẹnìkan gbé cocaine, wọ́n á dẹ̀ lọ sí dídí àdúgbò, wọ́n á dẹ̀ yìnbọn sí gbogbo bẹ̀. Ṣó ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹ? Kò ṣẹlẹ̀ lọ́dọ̀ wa náà. Nǹkan tẹ́mi kàn fẹ́ fàyọ ni pé ìfẹ́ làwa Yorùbá nílò nísìn. Nǹkan tá a dẹ̀ ń polongo ẹ̀ nìyẹn. Tá a bá nífẹ̀ẹ́ ara wa, tá a dẹ̀ mọ̀ bí tá a kù sí ìlú tẹ́dé tí kùdìẹ̀ ò sí ń bẹ̀, gbogbo nǹkan máa ní ìlọsíwájú. Ẹ jẹ́ kí gbogbo àwa tí à ń sọ̀rọ̀ nípa Yorùbá ṣe páàtì tìyẹ, kí ìran tìyẹ kó má bàa ṣubú, kí àwọn Fúlàní má bàa gba ilẹ̀ lọ́wọ́ wa.
ìran Yorùbá ò ní bàjẹ́. Ẹ subscribe sórí YouTube channel mi Oma TV, X mi Oma TV náà ni, lórí TikTok mi Oma TV. Ẹ ṣé mo dúpẹ́, ilẹ̀ wa ò ní bàjẹ́ o.